ẹ̀yin èèyàn wa èwo lẹ ṣe o ṣàlàáfíà la bá yín o ẹ kú déédéé wòyí o gist tá à ń gbọ́ ni pé àwọn olórí ṣọ́ọ̀kù nígbà tí kábíyèsí sọ fún wọn pé Queen Naomi ní head of gbogbo àwọn obìnrin tó wà ní palace tó jẹ́ ìyàwó àwọn pé àwọn ni ìyálé àwọn dẹ̀ ni ìfẹ́ ọkàn àwọn. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tẹ̀ní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Ṣé dáadáa lẹ wà? Gbogbo lé ń kọ́? Inú mi dùn láti ti mú another gist wá fún yín lénìí. And mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ ní Nàìjíríà like public affairs and nípa orílẹ̀-èdè Nàìjíríà politics. Gbogbo ẹ̀yin aráalé gist tẹ̀ní ó bad gan o. And gist tá a gbọ́ òun ni pé kábíyèsí sọ fáwọn olórí o wípé Queen Naomi is the head of the woman in the palace which is the ìyá gbogbo àwọn obìnrin, ìyálé ilé wọn lòun ní Queen Naomi o. Kábíyèsí tún tẹ̀síwájú pé ẹni tó bá yarí àbí tó bá bínú àbí tó bá sọ̀rọ̀ wípé owó ò ní sọ́pọ̀tì àwọn àti Queen Naomi o, ó máa kó ẹrù ẹ̀ jáde kúrò nínú palace àwọn ni. Torí àwọn ti sọ fún yín pé kẹ́ lọ ra lé bọ̀ ẹ takú ẹlẹ́ẹ̀ra lé. Ṣùgbọ́n very soon fúnra yín lẹ máa kẹ́rù yín lọ. Ẹ̀yin ènìyàn wa, wọ́n ní bí kábíyèsí ṣe ń gbégbèsè o láti bá àwọn olórí yìí ra lé. Wọ́n ní wọ́n ti pe àwọn oní tó ń ta lé agent pé kán bá wọn wá very nice building káwọn náà dẹ̀ lọ wò kán lè mú ilé tó bá wù wọ́n. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìgbà tí kábíyèsí parí birthday wọn, wọ́n ní Ashley, Mariam àti olórí Ronke wọ́n náà fẹ́ spend time pẹ̀lú kábíyèsí. Wọ́n ní kábíyèsí shut wọn down wípé no, àwọn fẹ́ spend time pẹ̀lú ọmọ àwọn. Wọ́n ní kábíyèsí ní àwọn ò fẹ́ kéèyàn kọ́kọ́ disturb àwọn ọ̀rẹ́ àwọn. So wọ́n ní a ti sọ gist yẹn náà, wọ́n náà sunkún. Wọ́n ní wọn find it difficult, easy. So right now, mo wá rè pé gbogbo ìkanra pé kábíyèsí ò rí wọn yẹn. Ìkanra yẹn náà wá fi ń rojọ́ nínú palace. Ìkanra yẹn ni wọ́n wá fi ń sọ̀rọ̀ nínú palace. Ẹ dẹ̀ ti mọ̀ pé ẹni tí ò bá ti support kábíyèsí àti Queen Naomi kò rí ojú rere kábíyèsí ni o. Kò rí ojú rere kábíyèsí ni o. All the time la máa ń sọ, every time la máa ń sọ. Ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó easy. Ẹ wo olórí Tèmítọ́pẹ́ àti olórí Elizabeth àti Dr. Elizabeth àti olórí Tóbi. Ẹ rí i pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n bá kábíyèsí fọwọ́sowọ́pọ̀, wọn ò ní problem pẹ̀lú kábíyèsí. Ṣùgbọ́n àwọn ìyá alágídí àwọn náà ní wàhálà. Ashley, Sisi Wahem àti àwọn ní problem o. Àwọn ní problem o. Àwọn ni wọn fẹ́ gba nǹkan tí kábíyèsí ń sọ o. Ẹ dẹ̀ mọ̀ pé bàbá wa tó wá láti sí àyẹn náà láti Brazil. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ fún kábíyèsí pé àwọn olórí yìí ọgbọ́n nìkan lò pẹ̀lú wọn o, pé because obìnrin oríṣiríṣi ète ló wà lọ́wọ́ wa o. Wípé àwọn obìnrin yìí tí wọ́n dẹ̀ kó jọ sí palace. Wípé bàbá bí wọn. Wípé bàbá big mistake ni pé kábíyèsí tiẹ̀ lọ fẹ́ wọn ná.
ipe and kábíyèsí ti fẹ́ wọn ipe kábíyèsí ti fẹ́ wọn nìyẹn pé kábíyèsí gbúdọ̀ wà very very careful pẹ̀lú wọn o pé kí kábíyèsí má lọ ṣe nǹkan tí ò yẹ kán ṣe o pẹ̀lú wọn ipe so ipe tí kábíyèsí bá lè ra lé fún wọn kán move lọ síta ipe so that wọ́n á lè fún Queen Naomi ní privacy wọn. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé right now kábíyèsí wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe láti jẹ́ kí Queen Naomi kán padà wá sínú palace. Queen Naomi ò dẹ̀ tí ì sọ fún kábíyèsí ipa àwọn máa padà. Orí ọ̀rọ̀ Queen Naomi náà ni pé tí àwọn olórí yóò bá jáde kúrò nínú palace wọn ò ní wá. So gbogbo ìgbìyànjú kábíyèsí náà ni pé káwọn olórí kó kúrò nínú palace. Wọ́n ti sọ tẹ́lẹ̀ wípé kí Tóbi àti Dr. Elizabeth kan wà ní palace káwọn yòókù lọ ra lé. The only person tá a dẹ̀ mọ̀ ipò lọ ra lé òun ni olórí Tèmítọ́pẹ́. A mọ̀ bóyá àǹtí wa Haru ti ra lé tó lòun rí lẹ́kọ̀ọ́. So orí ọ̀rọ̀ yìí náà la ṣe wà. So tá a bá tún gbọ́ update mi a máa mú wá fún yín bọ̀ kábíyèsí wọ́n sọ fún wọn pé Queen Naomi o ò ní ìyálé gbogbo wọn. So kò dẹ̀ sí nǹkan tán lè ṣe bọ́n fẹ́ wọ́n kọ̀ ṣé Queen Naomi kọ́ ní ìyálé gbogbo wọn ni. Queen Naomi ṣáà ní kábíyèsí fẹ́ kán tó máa wá kí gbogbo wọn tó wá sí palace kí kábíyèsí tó fẹ́ gbogbo wọn. Queen Naomi ní ìyálé gbogbo wọn nǹkan tí kábíyèsí sọ fún wọn nìyẹn wípé ẹni tí ò bá dẹ̀ ti fi Queen Naomi ṣe ẹni yẹn kò lè rí ojú àánú àwọn o. So gist tá a gbọ́ ní ta ní ká mú wá fún yín ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú etí tó ń gbọ́ mi òkè òkè lọ́lá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí èmi ọmọ yín Mashola. Please share this video, like and subscribe. God bless you all.